يا الله يا مجيب الدعوات. آمين. tó níbi tí àsìkò dé báyìí Akramakumullah. ọjọ́ ti lọ àsùbá ti tó múfì sì tún kù táàdù sí láyé yìí sísìn yẹn ò tí ì tán Akramakumullah. ọ̀rọ̀ tá a bá rí sọ́ńbí yá sọ́ńbù mi Iyakumullah. básùbá bá ti wọlé báyìí ọlọ́run gan ti rìlókèétì lọ sí sánmà kejì padà dúpọ sánmà alákọ̀ọ́kọ́ Ayakumullahu. lọ́wọ́dún kù tá a máa fàgùn Kullu likulubi. báwọn àbá àti wọ́n ti sọ̀rọ̀ bó ti ẹ̀já sí pé kò sí bọ́rọ̀ sí lè bó ti lè dálẹ̀ tó ṣáájú ẹni ò sọ̀rọ̀ ńlẹ̀ lọ́dọ̀ ẹ̀ tẹ́lẹ̀ yóò ní nǹkan tí mo fẹ́ sọ náà ti sọ. Ilal habibi tamilu. bọ́rọ̀ bá tán á ní ẹyin pọ́ọ̀tì mi wọlé Wa man. torí sẹ́yìn kéde pa àyàn fúnra wa Akramakumullah. ọlọ́run bí ìdí ìyàn wá sí ni ó sì kọ́nsúmẹ́ǹtì tiwa. Wa man bidhalika shahidun wa dalilun. Maulana Sheikhul Labib Namallahu ayatahu. ẹ̀yin bàbá àgbà níkàlẹ̀ Amma dalilu. bàbá wa àgbà kórókóró Idha zakarta Muhammadan. ó dáa kéèyàn ju ẹ̀yin zùmọ̀rá púpọ̀ ìta gbangba ni tí ń sọ yìí. ní táwọn àjọ míì tó kù tí wọ́n ṣòfò ẹ̀ ń bẹ lára yín pípépípé. Allah. àkọ́kọ́ ń bẹ̀ òun ni wípé kìí ṣe gbogbo nǹkan lẹ mọ́ fi ń yá ọlọ́run Allah. pé ọlọ́run ó mú àkọ́lọ́n tó mú ẹ̀yin kó ti dé sẹ́yìn. Amma dalilu. àwa ti lè fi a ti lè fi wọ́n yá ọlọ́run jù. àrífín wa pọ̀ sàrírí sáà bàbá sáwé láwà ní sórí tá bá fi láwà ní òdì ọ ọlọ́run kò ní dá sí. Idha zakarta Muhammadan. èmi kì í lérí ẹ o ẹ kọ́ àwọn ọmọ yín ẹ kọ́ wọn pé yẹ́nyẹ́ ẹ̀kọ́ yẹn ti pọ̀ jù Allah. ẹ̀kọ́ yẹn ti pọ̀ jù ẹgbẹ́ ṣe ń rí àwọn àbá tiwa bí báyìí lọ́dọ̀ tiwa kọ́dà àwọn ọmọ ìka sí àní Allah. ẹ má jà tara wa àwọn tá a lóòdù náà ìbọn tá a kó sínú ọta tá a kó sínú ìbọn ọta tá a kó sínú ìbọn wọn àwa náà náà ń yìn mọ́ Allah. àwọn ọ̀gá wa wọ́n ká àgbákò lọ́dọ̀ ẹlòmíì àwọn ọmọ kéwù náà ni Allah. ìtara ti sọ yìí. Babátúndé gbìjà àwọn ọ̀gá wa òun náà àwọn tẹ́tù jẹ́jẹ́ ọ̀gá gan náà tún máa fàgbá kò lè wá kí. Amma dalilu. èmi náà lókun tèmi ti fèsì wá tó ń gbé fẹ́ gbìjà ọ̀gá mi ẹ̀ níjẹ́ gbádùn sẹ́yìn gbogbo ogun tó bá ti dín kẹ́rìndì tààrà àti lọ́wọ́ pọ́blẹ́mù ni. Idha zakarta Muhammadan. ọ̀lànà kìsìkì Namallahu ayatahu. kó àgbà fáànà ti sọ̀rọ̀ yìí Sheikhu Rais Namallahu ayatahu. At-Taqawi Namallahu ayatahu. bàbá àgbà onípàmọ́ Sarati dumu'ul ashikina tamilu. bàbá àgbà onírọ́ Namallahu ayatahu. burúkú fàyà Namallahu ayatahu. burúkú na sùúrùtù Ana Rasulullahi. aláìka kò gbọdọ̀ sàláfíà yẹn Ya. owó ń bọ̀ owó sì wo ló ń wá kí tẹ́ni o fàtàkàrí rẹ bí La ilaha illallah. àgbà kò sí ọ ajá àdúgbò yìí yóò máa bọ́ báyàwó rẹ sùn Ana. àtàkàrí ìgbà tó lọ́n bá gba gbogbo rẹ kò ní gbà lọ́wọ́ àtàwọn wà nìyẹn náà Rasulullahi. tó níṣẹ́ tí ó ṣe Ya alamal huda. àbáwa sírù babalámúnigun Hadha ẹjù báyìí lọ o likul. àṣùbà ló ti tó fọ́rì Lil- pọ́tébùnù Ayakumullah. pọ́tébù àbáwa
Ọkọ̀ ànábì. هذا Mo gbádùn àfáà púpọ̀. رسول الله Ọ̀rọ̀ yìí dijọ́ mi. يا Mo gbádùn. حياكم الله. So àwọn tọ́lọ́wọ́n bá tu àwa mọ́ òun ló sọ wá di ká má máa ké púpọ̀ níta. Wọ́n ló wà bọ́rì. حياكم الله. Àwọn tọ́lọ̀ ní káwa wá nọ́ọ̀sì ẹgbẹ́ kèérí kan ti ní pọ́blẹ́mù. Àbí káwa náà wá wọnú ayé tẹ́ná. أكرمكم الله. Ti gbọ́ wà. هذا لكل. Kèérí kan ti ní pọ́blẹ́mù. A lè nídìí wọn. حياكم الله. Nínú àwọn jẹ̀mọ́ rẹ̀ má sọ pé àwọn tí wọ́n kàn jẹ́ jù ló kó sẹ́yìn. Ìyá tí èsè tiẹ̀ ó jẹ́ ọ̀. àsìkò kéwọ́ ọ̀tọ̀ àsìkò ogun ọ̀tọ̀. So àwọn wèrè kó wọn sẹ́yìn náà wọ́n yẹ kí wọ́n ní gbọ́ kankan. Wọ́n ti kọ́kọ́ dàgbòrú tayọ̀ lajì. Wọ́n ń bọ̀ wọ́n tó máa pè wọ́n wọ̀n ní dáhùn. أكرمكم الله. Torí bí abáyédénú tó bá lọ kó àwọn ọmọ díẹ̀ kan wọ́n máa gbá ọ létí wọ́n tún máa sánú fún un máa. Sánú fún un la ṣe wà òkè àyà rẹ̀ wà òkè. هذا لكل العالمين رسول. Mo gbádùn àfà. الله آياته. Ọ̀rọ̀ yìí dijọ́ mi. Mo kẹ́yìn àgbààgbà níkàlẹ̀ mo lánàá Sheikh Labi. هذا رسول الله. So ṣé arílẹ̀ ní Sheikh Kishki روى الله آياته. àṣùbà àti tó abọ́ ọ̀kọ́ lọ́mọ. هذا رسول الله. So ní bá ṣe kó gbogbo wa papọ̀ tí wàá lóun dẹ̀ ṣẹlẹ̀. Ìwọ lè dáwọ́ ẹ̀ wo. Lówó kan ló lè fẹ́ kó wa tó díẹ̀. Ìwọ́n náà ń wo àkáǹtì rẹ̀ wọ̀ ọkàn rẹ̀ ò balẹ̀. Ìwọ́n náà ń wo owó. Ìtàsẹ́ǹdì sọ láti last week tó ti wọlé. حياكم الله. Nẹ́tíwọ̀kì wọn ò dáde ní. Ó sì ló kó wa papọ̀ wá ló ṣẹlẹ̀. Torí bá ṣe wà yìí, à ń ṣe mẹ̀ńtẹ́nánsì ìràwọ̀ yẹn náà ló fi ń rántí kó fẹ́ pè wá. الله. Àlùbáríkà rẹ̀ tán jẹ́ kí wọ́n wò bí ìgbà ń sọ̀rọ̀ fún ọ ni. Wọ́n ń bù nú dátà àràwọ̀ rẹ̀ nù. Ìjọ tó bá kọ́ńsọ̀ fi ṣẹ̀jẹ̀ àgbá kò sí ọ, ẹ̀kúlé ló padà parí ayé rẹ̀ sí. هذا رسول الله. So àwa náà dẹ̀ káànú jù. Tó ká òbí kankan gbẹ́ máìkì nù, wọ́n náà fẹ́ gbá mú. Tá bá fi máìkì nù lẹ́kọ̀ọ́ bọ̀, máìkì dàrí ò tún sọ̀rọ̀ mọ́. نبراس الهدى. Àbọ̀ ọ̀kan lọ máa. الله آياته. Gbogbo wa wá kó ara papọ̀ báyìí. Ìwà ni o. الحمد Mo لله. ń bọ̀ ọ̀dọ̀ Sheikh Labi. Ọ̀rọ̀ yìí kún gan. الله. Ó kún gan. أكرمكم الله. Àmọ̀ sọ́. الله حياته. Torí tipẹ́ bẹ́ẹ̀. Ní múfì yìí yẹn ló ti ń dùn. Yóò dá àárín kan ẹ̀ka tó sunkún. Ìgbà ó pa yín lẹ́kún. أكرمكم الله. So ìgbà ò pa wọ́n lẹ́kún tó nǹkan oṣù ló fẹ́ rẹ́rìn. Ó kàn máa wo múfì àwọn nǹkan ni wọ́n ní wo tiẹ̀. Nígbà tá ń sunkún yẹn tó bá wọn sunkún. الله. Ìwọ tó pàdé ogun rí tó ló sọ́ǹgì. Ogun ó ti rí àwọn eléyìí pàṣẹ kí ó tún dìde. حياكم الله. So ìwọ tó bá ti ṣubú rí kó dìde ìwọ kọ́ ni wàá understand irú dáńsọ yìí. Kó ti ṣubú rí ó ló sọ́ǹgì láti gbà ń korí. حياكم الله. Nẹ́tíwọ̀kì èyí ló fẹ́ ni. Tó máa wá sáfíìsì kí tó ní rí. المرء يشفى Mọ̀lánà Sheikh Labi. بالذين يحبهم. Ìlọrin náà la tún ti wá. Tó máa ṣagídí pé lọ́rin báwo wàhálà lọ́rin pọ̀. Ìní kan pọ̀ èyí náà ní. Ṣé ibi tó pọ̀ léyìn náà ṣe kò dáa? الحمد لله. A dúpẹ́ pé lásìkò yín la wà. Nínú tẹ̀yìn náà ṣe dùn pẹ́ wà lásìkò bàbá wa. أكرمكم الله. Àwọn ìwọ́n máa sọ kí bẹ́ẹ̀. Sọ́ọ̀nì mú bàbá rẹ̀ nílò. Kódà sọ́ọ̀nì mú wọn nílò. Ó yá gbé sọ́ọ̀nì mú tiẹ̀ náà jáde. أكرمكم الله. Tó bá gbé bàbá rẹ̀ òsì láyé máa kí á máa náà ló wà. Ìjọ tó bá lóòfin sọ́ọ̀nì mú ń takù wọ́n dàkú lẹ́mẹ̀. Wọ́n dàkú lẹ́mẹ̀. Omi ìparí yé yìí nìkan náà ti ń jẹ fún mi.
kí á mọ̀ òun náà wọ́n tún tò wọ́n sẹ́yìn pé ńgbọ́ ó gbọ́n tọ́mọ rẹ̀ wí. sábà rẹ̀ kàn ti wí. ẹ̀bọ̀ àtọ̀ ọ̀run ní bábẹ́ lomi yóò ti transfer àkóso ọmọ rẹ̀. Allah. ó mọ ìyá tó fi ń jẹ níyà yìí ìjẹyà tọ́lọ́mọ ìyàwó àfọ àyè nìjẹ. ó yà sọ lè mú ọmú tí wọ́n ń lò ó yà kí ló wá ṣẹlẹ̀. ṣe é rí níbí ìwọ wá họ́ọ̀tì gan ṣé ó kìsìkì. Dawalau ayatahu. wọ́n á ń ṣe ìlànà ìbá kí Dawalau ọkùnrin ayatahu. sùúrù. a kàn dá yín jókòó ẹ má yẹ ìtàn yín ojú sú èmi o. owó kan jókòó mo ti ń nẹsẹ̀. Ayakumullah. yóò wá sọ pé àwọn àbá àjí máa sùn ṣe ìdúní sùn. Ayakumullah. tó fi mú wèrè tí wọ́n ti kọ́ sí fíìsì àkàdákàyè rẹ̀ tí fi ń sùn. wèrè ìgbà wọn ni tó bá ti sùn àlàáfíà dé èyí tó sùn séjì títì tó lálàáfíà dé. gbà tó ní ìrìn tí òun yẹn dá dúró òun náà padà fẹ̀gbẹ́ nílẹ̀ ẹgbẹ́ ẹ̀jọ́ ara ń fẹ̀sẹ̀ mi. Al-mari'u yushfa billadhina yuhibbuhum. ó tẹ̀lé fi oorun tí wá wóorun tiẹ̀. Allah. oorun táwa bá sùn fún jẹ́ ìdá sekù láyé náà láti lọ kọ̀ntínú mẹ́yìn. ìwọ ní nà lójú ayé látún nà lójú ohun àwọn ẹ̀kọ́. ọlákọ̀ọ́dá ojú ọláyé tó náà tó tòótọ́ táà bá rọ́lọ́pàá lójú omi yọ skọ́ọ̀tì wa ni. Wan-nafsu in hadara ar-rifaqu tatibu. fọ́ọ̀rì ìwọ kọ́ lè ń bà pé o. Al-mari'u yushfa. so ó ṣe wá kú báyìí àbọ̀ ọ̀kọ́lá mọ́. ajé rasheed. Allahu ayatahu. sẹ́rẹ́ àwọn ọmọ tó bá gbé gbígbá yìí náà ni wọ́n máa ń ní pọ́blẹ́mù. Allah. èyí tí ò dáa fún un lé ẹ̀ní bàtà sí kankan lọ. èyí tó bàtà ya yín mọ́ yín lọ́rùn yín náà lẹ́mọ̀ tán nǹkan kò láre. Allah. ẹ sì ní a máa sáré ẹ ń fi kú lé wa ní a máa sáré. àwọn tí ń fi kú lé olúwẹ̀ náà náà tùmọ̀ ní ẹ̀rín jẹ́jẹ́ ò kó lè mú ni o. Akramakumullah. kó lè mú ni o. àwa náà ò fẹ́ eré òun sáà àgbákòtò ayé tí ń bọ̀ bá kan ìlànà ìtẹ̀sẹ̀ mọ́rin. Yakumullah. abẹ́sẹ̀ 20 years dájú wa ní ìsìn. màmá ẹ̀ máa fi ẹ kú jókòó ma. Al-mari'u yushfa. ọ̀rọ̀ wa bí ó ka ẹsẹ̀ wo ẹ jókòó àánú lẹ jẹ ṣé wa náà. Billadhina yuhibbuhum. ọ̀nà ọ̀la yìí náà ni ó sà máa là. Wan-nafsu. àbá ọ̀kọ́lọ́mọ Allahu ayatahu. ẹ̀ka máa bá tẹ̀yìn lọ báyẹn. bàbá làbí burú dìde lásìkò yìí. Wan-nafsu in hadara ar-rifaqu tatibu. ẹ kó àpọ́nlé mi mọ bàbá. War-ruhu la tashqa bi-rifqati sa'ibin. a ní programu lọ ní láàárọ̀ yìí. Allahu ayatakum. mo wá ní gbé mọ̀mọ́ dání. kọ́sà àjájọ ọmọ tẹ́ lọ jẹ́jẹ́ àtijọ́ rìnrìn ògùn náà ni. Hurri wa fiyyin da'ati yujibu. bàbá làbí ìbù. Al-mari'u yushfa. ẹ kú àníyàn ṣé o sì wù lámúnigun ẹ ṣeun. Billadhina yuhibbuhum. àwọn sàtún káṣà onídé sọ wá jẹ́ àbílẹ̀ ń gbà wọn. Wan-nafsu in hadara ar-rifaqu tatibu. débẹ̀ wọ́n sì ń tì mọ́ ra. ọmọ yín ní ṣẹlẹ̀. Al-mari'u yushfa. Billadhina yuhibbuhum. àbọ̀ ọ̀kọ́lọ́mọ Allahu ayatahu. ẹ máa tẹ́ so ẹ má jẹ́ káànú yìí o ẹni ayé bá ti múná ń káànú. èyí àná fẹ́ ṣe nígbà tẹ́ ti ya ayé rẹ̀ yàkúyà. Akramakumullah. kásá ẹ fẹ́ ṣe kásá. báyìí ẹ kàn máa lọ bẹ́ẹ̀ ẹ máa lọ bẹ́ẹ̀ ẹ máa wẹ̀yìn bí ẹ bá ti tètè bẹ̀rẹ̀ ọmọ fẹ́ yé kí ó tètè tán fún. La taltafit ẹ máa wẹ̀yìn o. litarumati farubama. lójú ogun tó bá ti lè
lè sọ sí ìdí o ti dá ogun lẹ̀ fún rẹ. Allah. Tó bá pa ogun lé yín rẹ̀ o ṣàgbákò bó o rí parẹ́ o ṣe rí kù. Faj'alfuha. Kò sí ìdí ò sí pọ́blẹ́mù mẹ́. Allah. So ó dẹ̀ pé kó pàdé pọ́blẹ́mù tó lẹ̀ ń sọ sí ìdí ó pè. Gbogbo wàhálà tí bá ń wá wá báyìí. Táyé lẹ̀ ń gbọ́ ẹ̀. Tí gbogbo ẹ̀ fi ń báláǹsì. Wàhálà gidi nu o. Ayyakumullah. Ẹ dákun ẹ fi àbá yìí lẹ̀ ẹ fi wọ́n lẹ̀ ẹ fi wọ́n lẹ̀. La taltafit litararrumati farubbama. Ewúro ó mọ eré ṣáájú ajá lọ àmọ́ lè wẹ̀yìn púpọ̀ jù lọ́wọ́ ajá fi tẹ̀. Allah. Bí a bá ti lè wẹ̀yìn púpọ̀ jù làwọn mú yẹn o. Kọ́dà ẹ máa wọ àwọn tí bá ń sàṣì yín ẹ máa wọ èyí kẹ́kẹ́ dá wọn mọ̀. Torí àwọn tí ó bà inú jẹ́ lẹ́bàá ń bẹ̀. Allah. Ẹ gbọ́ báyìí. Nígbà míì ẹni tó sọ̀rọ̀ a máa dùn yẹn ju ọ̀rọ̀ tó sọ sí ẹ̀ gẹ́gẹ́ lọ. Allah. Nígbà míì ẹni tó yin ọlọ́ta àbọ̀n oró rẹ̀ ó àfẹ́tì rẹ̀ ju ọ̀tá àwọn gẹ́gẹ́ lọ. Sọ̀tẹ́ bá wọ àwọn tó dẹ̀ gbà yẹn náà àwọn tó súnmọ́ wọn náà rẹ̀ wọ́n fàṣẹ. Ayyakumullah. Tẹ̀bí wọ́n tán fún ànábì náà ó wà nù tó padà ṣe kú pa. Lọ́wọ́ Ọlọ́ta spẹ́ndì ikú yẹn ni ìwọ yẹn náà wà nù tó padà pa. Sọ̀tá ló fún ni wọ́n sẹ́ni tí ò dámọ̀ ni. Allah. Ọmọ ọ̀dọ́ rẹ̀ lójú òun náà ló fún wọn. Ọmọ ọmọ ànábì ìyàwó rẹ̀ náà rẹ́ sí kó pa. Sallallahu alayhi wa sallam. Gbogbo àwọn ọ̀gá àwọn tó sún mọ́ wọn náà máa ń lò. Sọ mi nídìí kó mọ̀ ta. Àwọn tí wọ́n fún oore fún. Àwọn gẹ́gẹ́ ni wàá bá nínú àwọn tó fẹ́ jẹ́ oṣù kújù. Allah. So lẹ́yìn bí nídìí kẹwẹ́ yìí. Àwọn ẹ̀dá nídìí àkàn bá lọ ni. So bẹ́ẹ̀ ni bọ̀dí bá kú lẹ́nu ẹ̀ nísìnyí sunkún púpọ̀. Torí bóyá dùn àmì ló gbà sí mọ̀. Akramakumullah. O mọ̀ náà bí dádùn à ń gbàgbà. Àwọn yẹn kàn kú kàn sunkún pọ̀ lọ́wọ́ padà pé wá ṣé ká má ṣe fún ọmọ ni. La taltafit. Gbogbo yàrá bíi àlékún wọ̀dẹ́ mírú tẹ̀lé mìíràn. Ibìkan ni ó gbàgbà. Allah. Torí tá a bá dá wọn mọ̀, a lè fẹ́ kànú. Àbí ní kànú ẹnìkan. Ọ̀gá lọ́mọ. La taltafit. Ṣé gbọ́ dọ́là fún àbáyé? So irun tá a bá dánwò bó ṣe wà yìí. Mẹ́lòmí ìbá dánwò. O lè fòdé rẹ dí o. Allah. Tó bá lè pè wá papọ̀ pẹ̀lú ẹni dájọ́ tí káńtà wà láàrin wa. Àwọn onílà ni wá o. Òde rẹ lábì dí. Allah. Ìbẹ́nu kó parí olúdi 230 ni. La taltafit. Àwọn polisi ó ṣẹ́jú ẹ̀jì lójú ọ̀lẹ́nu. Wọ́n kó fún fẹ́ǹsì dànù. Mélòó la rẹ̀? Litararrumati farubbama. Àkáǹtì rẹ̀ ò gbéra, ìwọ náà ló fẹ́ dán o. Àtọ́jú àgbo ló ti mọ̀ pé gbèsè. Ọlá ò ní sunwọ̀n. Ayyakumullah. Nígbà tó bá tẹ́lẹ̀ ìbá dáwọ́gà tó dìde náà, ilé ìdáwọ́gà ò dìde náà o. Ó kà máa gíláwà ní ti ń gbóná lẹ́yìn rẹ̀. Faj'alfuha. Wọ́n ló wù ègbóná máa yàn, bó bá jẹ gbèsè yóò gbóná. Allah. Wọ́n ló wù jì, owó oṣù olójì. Owó òjì bẹ́ni tó jẹ gbèsè, tó máa ń pààrọ̀ ní sunwọ̀n. La ilaha illallah. Ọ̀gá lọ́mọ, ọ̀dà bá àti àóyún mọ́mọ́. Àkọ́kọ́ Fatiha oyin ni. Àdúrà tá a ṣe nu. Bàbá Làbíbù, ẹ̀yin ní ká látàárọ̀. Ẹ má bínú èmi ò lè ṣe o. Kí ni mo fẹ́ lè tọ̀? Ọmọ mi ò ti mú di mọ́tò wọlé. Ìdojú fóònù dé. Àrífàtì. Sùúrù yìí ti pọ̀ jù. Àwọn tẹ̀ ń gbàṣẹ́ lọ́wọ́ wọn yẹn ti jọ wọ́n jù. Champion yẹn wọ́n fẹ́ gba Champions League yẹn lọ́wọ́ yín. Tẹ́ bá gbà á máa fún yín wọ́kọ̀. Àkọ́kọ́ Fatiha oyin ni. Nínú àwọn tá a lè jáde fún pin ilé wa. Àrí. Báyìí bọ̀ tó bá pọ̀ tó bá tó bẹ́ẹ̀ dákun wa. La ilaha illallah. Àkọ́kọ́ Fatiha. Àkọ́kọ́ Fatiha oyin ni. Akibaru. Àní. Akibaru. Àwọn olówó mi nìyẹn. Ẹ dìde máa bọ̀. Àrífàtì oyin ni. Bàbá wọlé wa. Ìgbẹ̀yìn Fatiha oyin ni. Mo mọ owó yẹn pọ̀. Òrèlé ayé pẹ̀lú tọ̀run. Olúwadá ayé sọ́dọ̀ wa. Bukutu fire for fire. Wàlá Fatiha oyin
àgbà lọ́yọ̀ọ́. Àníbàdìyà oyin ni. Ìgbẹ̀yìn bàdìyà oyin ni. Òrèlé ayé pẹ̀lú tọ̀run. Olúwa dárí ẹ̀ sọ́dọ̀ wa. Ṣọ́wọ́ bàdìyà oyin ni. Àkọ́kọ́ bàdìyà oyin ni. Àníbàdìyà oyin ni. Ìgbẹ̀yìn bàdìyà oyin ni. Òrèlé ayé pẹ̀lú tọ̀run. Olúwa dárí ẹ̀ sọ́dọ̀ wa. Olúwa dárí ẹ̀ sọ́dọ̀ wa. Wọ́lá bàdìyà oyin mọ́mọ́. Àkọ́kọ́ bàdìyà oyin ni. Ìgbẹ̀yìn bàdìyà oyin ni. Àníbàdìyà oyin ni. Òrèlé ayé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين آمين. إياك نعبد وإياك نستعين آمين. اهدنا الصراط المستقيم آمين. صراط الذين أنعمت عليهم آمين. غير المغضوب عليهم ولا الضالين. Àmín.